Ládọjà ti sọ̀rọ̀. Ẹ̀yin Ìbàdàn, mo ti gbọ́ ohun tẹ́ ẹ wí, mo ṣetán láti gbadé o. Kì í ṣe ìròyìn mọ́ báyìí pé ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Àgbáòye Ràṣídì Adéwọ̀lú Ládọjà ti gbà láti dé adé gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ Ìbàdàn ní ìbámu pẹ̀lú àtúnṣe òfin oyè Olúbàdàn èyí tó ṣe é ní dandan fáwọn ọmọ ìgbìmọ̀ náà láti máa dádé bí ọba. Tẹ́ ò bá gbàgbé, láti ọdún 2017 láyé ìjọba olóògbé gómìnà Abíọ́lá Ajímọ̀bí níjọba ti sọ ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n tún jẹ́ afọbajẹ ilẹ̀ Ìbàdàn di ọba aládé, ṣùgbọ́n tí Àgbáòye Ládọjà tí ṣe òsì Olúbàdàn nígbà náà lọ́hùn-ún nìkan dá ara rẹ̀ yà sọ́tọ̀ láàrin àwọn àgbà ìjòyè yòókù. Ó ní òun kò faramọ́ ètò àtúntò oyè tó bá ti la adé dídé lọ fáwọn ìjòyè lásán nígbà tí kì í ṣe pé wọ́n ní ìlú tí wọ́n fẹ́ máa jọba lé lórí. Ládọjà gba kóòtù lọ nítorí ọ̀rọ̀ yìí. Ó ní kílé ẹjọ́ fagilé ìgbésẹ̀ tí ìjọba gbé ọ̀hún. Lẹ́yìn tí ilé ẹjọ́ sì ti ṣe ohun tó fẹ́ lórí ọ̀rọ̀ náà, tí ìjọba àtàwọn ìgbìmọ̀ Olúbàdàn yòókù tí wọ́n ti di ọba báyìí sì pẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ẹjọ́ ọ̀hún kò rídìí jókòó ní kóòtù nítorí fúnra Ládọjà náà ló máa ń padà gbé ẹjọ́ náà kúrò ní kóòtù nígbà tí kinní ọ̀hún bá ń fẹ́ gbégi dínà fún Olúbàdàn tuntun láti gorí ìtẹ́. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lèyí sì ti wáyé tó fi di pé kò sí ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ pé a fẹ́ jẹ Olúbàdàn ní kóòtù mọ́ báyìí. Bí ìròrí Àgbáòye tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ṣe dáyàtọ̀ láàrin ìgbìmọ̀ Olúbàdàn àti ìjọba fúnra rẹ̀, ó ti wá jẹ́ kí Ládọjà dẹni táwọn èèyàn ń bá káàánú, táwọn olólùfẹ́ rẹ̀ sì túbọ̀ ń pọ̀ sí níbàdàn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri ibikíbi tí wọ́n ti ń fọkàn bá ọ̀rọ̀ oyè Ìbàdàn lọ. Pàápàá nígbà tí ìjọba ṣàtúnṣe sọ̀rọ̀ oyè Ìbàdàn tó ti hàn sí gbogbo ayé wàyí pé bàbá náà kò ní lè jẹ Olúbàdàn nítorí bó ṣe kọ̀ láti kọ́kọ́ jọba bíi tàwọn ìgbìmọ̀ Olúbàdàn ẹgbẹ́ yòókù. Ẹkún nìkan ló kù tí òmíì nínú àwọn olólùfẹ́ bàbá náà kò lè máa sun lọ́jọ́ 12 oṣù keje ọdún 2024 yìí nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé fi abala àyípadà òfin náà sínú ìwé ètò ìwúyè Olúbàdàn Owólabí Ọlákùlẹ́yìn tí gbogbo ayé sì rí àkọsílẹ̀ òfin tuntun ọ̀hún pé ẹni tó bá ti wà nípò ọba nínú àwọn ìgbìmọ̀ Olúbàdàn nìkan ló lẹ́tọ̀ọ́ sípò Olúbàdàn láti àsìkò yìí lọ. Bẹ́ẹ̀ gbogbo ayé ló mọ̀ pé Ládọjà nìkan ló kọ̀ láti dádé ọba nínú gbogbo wọn. Láti ìgbà náà lọ́pọ̀ àwọn ọmọ Ìbàdàn kò ti sinmi mọ́. Ojoojúmọ́ ni wọ́n ń bẹ ọ̀tún Olúbàdàn yìí láti jọ̀wọ́ gba adé náà kí ọ̀rọ̀ náà má bàa di ohun tí yóò dínà mọ́ láti jẹ Olúbàdàn lọ́jọ́ iwájú. Pàápàá nígbà tó jẹ́ pé òun gan nípò náà kàn láti gorí ìtẹ́ nígbàkigbà tásìkò bá tó fún ẹlòmíì láti jẹ Olúbàdàn báyìí. Àná alánà yìí, ìyẹn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024 yìí ni Aláròyé bá Ládọjà lálejò nílé ẹ̀ tó wà ní òpópónà Oǹdó ní Bódìjà, Ìbàdàn. Lọ́jọ́ náà ni gómìnà tẹ́lẹ̀ yìí ṣàlàyé ìdí tó ṣe fàáké kọ́rí láti ọjọ́ yìí pé òun kò ní jẹ ọba míì lẹ́yìn Olúbàdàn. Bẹ́ẹ̀ ló tún ṣàlàyé ohun tí kò hàn sí ọ̀pọ̀ èèyàn lórí ọ̀rọ̀ àtúntì oyè Olúbàdàn yìí. Ládọjà sọ báyìí pé gbogbo wa náà la mọ̀ pé kinní yìí ti ṣẹlẹ̀ láti ayé àbúrò mi gómìnà àná sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí, kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́. Gbogbo wa la mọ ohun tó ṣẹlẹ̀ nígbà náà. A lọ sílé ẹjọ́, ilé ẹjọ́ dá Ládọjà láre, ó fagilé ìgbésẹ̀ ìjọba gómìnà Ajímọ̀bí lórí ọ̀rọ̀ àtúntò oyè ọba Ìbàdàn. Ìjọba àtàwọn ìgbìmọ̀ Ìbàdàn yòókù pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Nígbà tá a fi máa délé ẹjọ́ padà, ìjọba ti yí padà. Ìjọba tuntun tó wà lórí àlééfà tí gómìnà Mákindé sọ pé òun kò ṣẹjọ́ mọ́ nítorí òun náà kò gbà pé nǹkan tí wọ́n fẹ́ ṣe nígbà náà bófin mu. Ohun tí gómìnà náà sọ nígbà náà ni pé tá a bá fẹ́ tún ọ̀rọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tò, àwa Ìbàdàn ló yẹ ká ṣe é. Ṣùgbọ́n nínú èèyàn 7 tí gómìnà yàn nígbà náà, 2 péré nínú wọn ló jẹ́ ọmọ Ìbàdàn. Àwa ń béèrè pé ṣé Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn là ń jẹ ni àbí Olúbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́? Nítorí nínú àwọn 7 tíjọba yàn sínú ìgbìmọ̀ yẹn, ẹnìkan wá láti Ògbómọ̀ṣọ́, ẹnìkan wá láti Igbó-ọrà, wọ́n mú ẹnìkan láti Ọ̀yọ́, wọ́n mú èèyàn 2 láti Òkè Ògùn. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń jọba láwọn ìlú yòókù ó yàtọ̀ sí bí àwa ṣe ń jọba níbàdàn, nítorí Ọlọ́run fúnra ẹ̀ ló máa ń fọba Ìbàdàn jẹ. Ẹ̀yin náà ẹ lè lọ ṣèwádìí nínú àwọn mọ́gàjí tó ń jẹ jagun
láti gun àkàsọ̀ sí orí ìtẹ́ Olúbàdàn. Mélòó nínú wọn ló ń jẹ Olúbàdàn? Pé èèyàn sì jẹ́ ọ̀tún tàbí pé èèyàn jẹ́ balógun, ìyẹn àwọn oyè tó kángun sí ipò Olúbàdàn, kò sọ pé ó jẹ́ dandan kéèyàn jẹ Olúbàdàn o. Gbogbo wa la rántí ìgbà tí ọba Sàlíù Adétúnjì jẹ Olúbàdàn, tó jẹ́ pé àti ọ̀tún àti balógun tí wọ́n ti ń wo ipò Olúbàdàn lọ́ọ̀kan báyìí, níṣe làwọn méjèèjì kú láàrin ọ̀sẹ̀ méjì síra wọn. Nítorí náà, ẹni tí Ọlọ́run bá ní yóò jọba ni yóò jọba o. A ò kúkú rí Ọlọ́run náà débi tá ó máa bá a wíjọ́, a kàn lè máa bẹ̀ náà ni. Ohun tí à ń sọ nígbà náà ni pé ìjọba kọ́ ni yóò sọ fún wa pé báyìí la gbọ́dọ̀ máa jẹ Olúbàdàn. Àwa ìgbìmọ̀ olóyè nìbàdàn la ó máa ṣètò nǹkan wa. Ìyẹn lọ. Nígbà tó yá, àwọn tó gba adé láyé ìjọba Ajímọ̀bí, nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń sọ pé òun yóò kú tí òun bá gbé adé sílẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ikú kò mú ẹnìkankan lọ nínú wọn lẹ́yìn tí wọ́n gbé adé náà sílẹ̀ nígbà náà lọ́hùn. Nígbà tí wọ́n á sọ pé àwọn fẹ́ gba adé àwọn padà, gómìnà ní kí wọ́n lọ ṣe àtúntò oyè bí wọ́n ṣe ń jẹ Olúbàdàn. Nígbà tí wọ́n máa ṣe àtúntò yẹn, wọ́n ní adé àwọn làwọn ṣáà fẹ́ gbà padà. Mo sì lémi ò gbà, nítorí èmi ò ní adé kankan tẹ́lẹ̀ tí mo fẹ́ gbà padà. Mo wá bi wọ́n léèrè pé nígbà tẹ́ ẹ lẹ́ fẹ́ gba adé yín padà, ọba abo ni yín tẹ́ ẹ fi fẹ́ máa dádé. Mo mọ oníròkò, mo mọ oníjàyè, ṣùgbọ́n ọba abo lẹ́yìn fẹ́ jẹ ẹ. Wọn ò lè dáhùn béèrè yẹn. Lẹ́yìn náà, mo ní tẹ́ ẹ bá dé ìjàyè, tí oníjàyè bá sọ pé ẹ lọ pe balógun wá fún mi, ẹ lọ pe ọ̀tún wá fún mi, ẹ lọ pe òsì wá fún mi, ẹ lọ pe ìyálòdè wá fún mi, níbo làwọn òjòyè tiyín wà? Wọ́n wá ṣàlàyé fún mi nígbà náà pé adé tí àwọn dé adé ẹ̀yẹ ni, kì í ṣadé ìjìnlẹ̀. Nígbà tí èmi àti Olúwo ń sọ̀rọ̀, ó wá ní adé tí àwọn àgbà àjòyè dé yẹn o, adé ẹ̀yẹ ni o, kì í ṣe adé ìjìnlẹ̀ o, nítorí pé àwọn kò ṣe ètùtù kankan fún wọn kí wọ́n tó dé. Ṣé ẹ sì mọ̀ pé ohun tí wọ́n ń pè ní adé nǹkan tó lágbára ni, nítorí tí wọ́n bá ní lágbájá dé adé, àwọn èèyàn á ní kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣin ọba jẹ kó pẹ́. Ṣé ẹ mọ̀ pé ọba ni wọ́n máa ń kì bẹ́ẹ̀? Ìyẹn la kọ́kọ́ ń jà lé lórí tí Olúbàdàn àná, ẹ̀gbọ́n mi ọba Lékan Balógun, fi darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn, kí Ọlọ́run bá ní fọ̀run kẹ́ wọn. Nígbà náà ni wọ́n wá sọ pé kí Ládọjà má ṣọ́ra o. Ó lóun kò gbadé, ó wá jẹ́ kí wọ́n máa pe adé àwọn ládé páálí. Kó má gbàgbé pé àwọn láfọbàjẹ́ o, tí Olúbàdàn bá kàn, àwọn ò ní fi jẹ́ o, àfi tó bá gbadé yẹn. Nígbà tó sì jẹ́ pé kò kúkú tí ì kàn mí, nígbà tó bá kàn mí, a ó máa sọ. Nítorí náà, èmi ò rí gbogbo ìyẹn ro. Ìyẹn là ń sọ lọ́wọ́ ni mọ́gàjí ilé olóòṣà, mọ́gàjí Adéyẹmọ lóríta mẹ́rin pariwo láyé Olúbàdàn ní pé ẹni tó bá gba adé, nǹkan báyìí báyìí ni yóò máa ṣẹlẹ̀ sí o. Nígbà tá a sì rí ẹni takò pé bẹ́ẹ̀ kọ́ lórí, mo ní tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí àbúrò mi sọ, èmi máa yẹra fún ọ̀rọ̀ adé dídé o. Èmi ò ní gbà kí wọ́n ba ọjọ́ ọ̀la tèmi jẹ́ o. A ti sọ̀rọ̀ adé dídé, a ti fi sílẹ̀ bẹ́ẹ̀, nítorí pé mo tiẹ̀ tún wá ń bá ara mi sọ̀rọ̀ pé ṣé ipò tí mo wà lọ́wọ́lọ́wọ́ kojú ipò tí Olúbàdàn wà lọ ni? Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí o, lẹ́yìn gómìnà, èmi ni mo wà nípò kejì. Tí wọ́n bá ń tò bí àwọn èèyàn ṣe pàtàkì tàbí bí ipò àwọn èèyàn ṣe ga tó, ipò kejì ni mo wà, nítorí ipò gómìnà nígbà kan rí ju ipò igbákejì gómìnà lọ. Lẹ́yìn tí wọ́n bá dárúkọ gómìnà tán, gómìnà nígbà kan rí ló kàn tí wọ́n máa dárúkọ kí wọ́n tó dárúkọ igbákejì gómìnà. Gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹ́ mi ni wọ́n wà títí lórí Olúbàdàn tá à ń sọ yìí. Kí ni mo wá fẹ́ máa jà nítorí ọ̀rọ̀ ọba jíjẹ fún? Ṣùgbọ́n nígbà tó wá di ọjọ́ 12 oṣù keje tó kọjá yìí tí à ń jẹ Olúbàdàn, ẹ mọ gbogbo wàhálà tá a ṣe ká tó rí ọba yẹn jẹ. Nítorí nígbà tí gómìnà sọ pé ó dìgbà tí ara ọba Ọlákùlẹ́yìn bá yá kóun tó gbé adé fún wọn, mo ní láti jáde láti la gómìnà àtàwọn aráàlú lọ́yẹ̀ pé irọ́ o, ìwọ gómìnà kọ́ ló máa dé Ìbàdàn ládé o. Olúwo ni yóò já ewé oyè lé wọn lórí o. Lẹ́yìn tí Olúwo bá fi ewé lé wọn lórí tán, àwọn ará Ìbàdàn ni wọn yóò gbé adé lé wọn lórí nílé ọ̀sẹ̀ méjì. Mo ní bá a ṣe ń ṣe é níbàdàn nìyẹn o. Nígbà tí Olúbàdàn tuntun bá sì máa fi dé Màpó, níbi tó ti máa gba ọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà, ó ti dọba o. Nítorí náà, ìwọ kọ́ ló máa fi Olúbàdàn jẹ o. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àṣà àpadà jọba tá a jẹ yìí. Lọ́jọ́ tá a wá ń jọba yẹn, ó pẹ́ kí wọ́n tó kó ìwé ìlànà ètò dé. Nígbà tí wọ́n padà kó o dé ṣá, nígbà táwọn èèyàn ṣí, wọ́n bá ìwé òfin àtúntò tíjọba ṣe sí ọ̀rọ̀ oyè Olúbàdàn níbẹ̀. Àwọn èèyàn wá ń wò pẹ̀lú ìyanu pé
wọn kì í sábà pín ìwé òfin ìjọba bẹ́ẹ̀ yẹn láàrin ọjà nígbà tí kì í ṣe ìwé ìròyìn. Béèyàn bá fẹ́ ní ìwé yẹn lọ́wọ́, yóò lọ sí ọ́fíìsì wọn láti lọ rà á ni, tàbí kó lọ sí yàrá tí wọ́n ń kó àwọn ìwé wọ̀nyí sí láti lọ kà á níbẹ̀. Ohun tó wà nínú ìwé àtúntò òfin yẹn ni pé ẹnikẹ́ni tí kò bá ti gba adé kò ní jẹ Olúbàdàn. Àwọn èèyàn bá yarí pé a ò ní gba èyí o, nítorí Ládọjà ni wọ́n ṣe ṣe, nítorí Ládọjà ni wọ́n ṣe ṣe léyìí o, nítorí Ládọjà nìkan ni kò gbadé o. Ariwo ṣáà pọ̀ ṣá láàrin àwọn mọ́gàjí, àwọn ìjòyè, àwọn ìkàn ìlú àtàwọn ọ̀tọ̀kùlú tó jẹ́ gbogbo wọn ni wọ́n fẹ́ràn Ládọjà. Wọ́n ní nítorí pé Mákindé kò fẹ́ kí n jẹ Olúbàdàn ló ṣe ṣe irú àtúnṣe bẹ́ẹ̀ sí oyè Ìbàdàn. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn ń sọ wọ̀nyí yàtọ̀ sí ohun tí èmi ń rò. Èmi gbà pé àbúrò mi, gómìnà Mákindé, kò fẹ́ kí ipò Olúbàdàn yìí fò mí ni. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, kò ní fi nǹkan tí kò ní jẹ́ kí n jẹ Olúbàdàn síta fún gbogbo ayé báyìí. Nítorí pé òun náà fẹ́ kí n jọba ló ṣe fi èyí kàn mí, kí n lè tètè mọ nǹkan tó bá yẹ kí n ṣe lórí ẹ̀ lásìkò. Ohun tí àwọn aráàlú ṣà ń fẹ́ ni pé nígbà tí ọba bá kan Ládọjà, àwọn kò fẹ́ kí nǹkan kan wà tó máa dí i lọ́wọ́ láti jẹ. Ládọjà sì rèé, ó ní ìlera òun ṣe pàtàkì sóhun ju ọ̀rọ̀ ọba jíjẹ lọ. Ìyẹn ni wọ́n ṣe wá ní ẹ jẹ́ ká tiẹ̀ ṣèwádìí lórí ewu tí wọ́n ló rọ̀ mọ́ ọ̀rọ̀ adé dídé yìí. Wọ́n ní àwọn kò tiẹ̀ gbà pé ó léwu gan pàápàá. Àwọn sì ṣetán láti ṣèwádìí ọ̀rọ̀ yẹn. Àwọn pásítọ̀ àtàwọn bíṣọ̀bù ńláńlá sọ pé lórúkọ Jésù, ewu kankan kò ní ṣẹlẹ̀ sí Ládọjà. Àwọn ìmáàmù, àwọn àáfàá ńláńlá náà sọ pé lọ́lá Ọlọ́run Allah nǹkan kan kò ní ṣẹlẹ̀ sí. Bàbá wa Àràbà náà sọ pé lágbára àwọn Ọ̀rúnmọlẹ̀ àti ọ̀sẹ́ méjì tó tẹ ilẹ̀ Ìbàdàn dó àti lọ́lá àwọn alálẹ̀ Ìbàdàn, aburú kò ní ṣẹlẹ̀ sí Ládọjà. Olúwo náà wá, ó ní lágbára àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn, aburú kò ní ṣẹlẹ̀. Lẹ́yìn gbogbo ìwádìí tí àwọn èèyàn wọ̀nyí wá ṣe, tí wọ́n sì ti fi mí lọ́kàn balẹ̀ pé kò ní í séwu àfi kí n gba adé yìí, mo wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá jẹ́ pé nǹkan tí àwọn Ìbàdàn fẹ́ nìyẹn, nítorí mo gbọ́ pé tí wọ́n bá kó 100 èèyàn jọ níbàdàn, tipátipá la fi máa rí ẹni méjì nínú wọn tí kò ní fẹ́ kí Ládọjà jẹ Olúbàdàn. Nígbà tó sì jẹ́ pé Ọlọ́run tó dá wa sídìí àsìkò yìí ó fẹ́ ká wúlò fún aráàlú náà ni, ìyẹn la ṣe wá pinnu pé káfẹ́ kan gbà á nígbà tí wọ́n ti sọ pé kì í ṣe adé ìṣẹ̀ǹbáyé, adé ìdánilọ́lá lásán ni. Bákan náà, àwọn tó wà lójú òpó Olúbàdàn nìkan ló wà fún. Nítorí náà, a lè pè é ládé ojú òpó. Ohun tí mo sì fẹ́ kí gbogbo ayé mọ̀ ni pé kì í ṣe adé Olúbàdàn ládé o. Adé ilé yìí kì í ṣe adé ọba, nítorí ọba tí kò bá ní ìlú tó ń jọba lé lórí, a kò lè máa perú ẹni bẹ́ẹ̀ lọ́ba. Èmi ò jọba ilé Àrùsà, ìyẹn agboolé wa níbàdàn bí o. Mi ò jọba Bọ́ńfọ̀tò, bákan náà ni mi ò jọba òpópónà Oǹdó ní Bódìjà tí mò ń gbé o. Bí Ìbàdàn ṣe tóbi tó jẹ́ pé a lè yọ 1000 kan ìlú míì nínú ẹ̀, ọba kan ṣoṣo náà ló wà níbẹ̀, òun náà sì ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ṣá, wọ́n ní ká gbadé, a sì ti gbà láti gbà gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn àwọn ọmọ Ìbàdàn. Nígbà tó bá tẹ́ Olúbàdàn lọ́rùn, wọn yóò fún wa lọ́jọ́ tí wọ́n bá ń fẹ́ ká wá gba adé ọ̀hún o. Bẹ́ẹ̀ ni ọ̀tún Olúbàdàn Ràṣídì Ládọjà sọ. Ohun tí gbogbo Ìbàdàn sì ń dúró dè báyìí ní ọjọ́ tí Olúbàdàn yóò gbé adé kárí adéwọ̀lú tí ọ̀rọ̀ náà yóò sì parí síbẹ̀ títí ayé. Gbogbo àná àlàmà tó fẹ́ẹ́ ìbẹ̀rẹ̀ látàrí àbúrò mi gómìnà náà sẹ́nẹ̀tọ̀ Adéńlá Adéńlẹ̀gbẹ̀ ọlọ́mọ àfọ̀rọ̀pẹ̀. Gbogbo àlàmà tó ṣẹlẹ̀ ńgbà náà alọ́lé ọjọ́ ìdáná wọn àkíyè kálọ́ padà nípa ilé ọjọ́ padà ìjọba ti yí padà ìjọba tó yí padà ló pé òun ò ṣẹjọ́ máa orúkọ náà gbà pé ọ̀tá àfi ìjọba fẹ́ ṣe ó gbófin mọ́ torí pé nǹkan tó yẹn sọ nígbà náà ni pé tí ẹ bá fẹ́ ṣe abáfẹ́ tí wọ́n tó ìlú padà láti ìjọba ń lò padà tó láti ìjọba ń lò padà tó àwọn àgbàdo rẹ̀ máa ṣe ṣùgbọ́n àwọn àgbìmọ̀ tí gómìnà tó dá sílẹ̀ gbà yàn ní èèyàn méje tó mú ẹ̀yìn méjì tó lé wa láti lọ. Wọ́n kọ́ béèrè pé ṣé ẹ gbọ́ tó Olúbàdàn yóò ṣe láńjẹ ni ẹnìkan wá lè gbọ́ra àti Ìbàràpá ẹnìkan wá látọ̀yọ́ Ọ̀yọ́ láàfin ọmọ ẹgbẹ́ nìkan láti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ ẹ̀yìn mi láti Togo. Wọ́n ní ṣé ẹgbọ́ ṣé Olúbàdàn Ọ̀yọ́ ṣe láńjẹ ni àbí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn torí kò yẹ kí àwọn aláàtàbà wa dáko bí wọ́n ṣe ń jọba tí wọ́n bẹ̀
yàtọ̀ ìgbà àti ìjọba ìjọba ní àárín àwọn ń tò ní ọlọ́ọ̀ni máa kọ́ bá wa jẹ torí pé tẹ bá fẹ́ ṣe study lọ ṣe ẹlẹ́gbẹ̀rún certificate gbogbo àwọn tó jẹ jagun lọ́tún lọ́sì mélòó ni wọn ló ti dé Olúbàdàn kọ̀dẹ̀ pé yẹn dẹ̀ di ọ̀tún àbọ̀dì Balógun ó yẹ dandan pé ó lè Olúbàdàn kò sí bẹ́ẹ̀ tó pé àṣírí ń gbóngbó ní ti bàbá Kúyì àti bàbá Oríyálékú ìkan Balógun sì kan ọ̀tún á dẹ̀ mọ̀ pé ọ̀tún ló kàn Balógun ló kàn máa tó lọ́ndé pa ní òòlù ó dẹ̀ sáwọn ní ọkùnrin lè bẹ́ẹ̀ náà ní ti bàbá jù nítorí náà ẹni tó lọ́ọ́ máa ń yóò jọba kò sí pé àgbélé ọlọ́run náà ká sọ pé àkàlẹ́ máa bẹ́ ní ààrẹ káni lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tó bá tẹ̀lé ló ń tẹ̀lé lọ títí bá ti gbọ́ gbọ́dọ̀ yìí lọ́wọ́ a máa bẹ́ náà ní kókó wọn tó ní ọ̀rọ̀ àti nígbà náà tó yẹn bá ń lọ torí pé níta àsán gbà náà ni pé ìjọba kọ́ ni ó sọ pé bá a ṣe máa ṣètò wa nígbà nìyẹn pé àwa àgbìmọ̀ olóyè Ìbàdàn láàmà ṣe ètò wa so nígbà tí yẹn lọ nígbà tó yá àwọn sàǹgbàdé láyé Ajímọ̀bí ọlọ́pàá òkè náà bí nígbà náà pé ìlú ìgbàdé mi lẹ̀ ní ọ̀nà ìgbélé o àwọn ìṣẹ̀lẹ̀ fún àwọn obìnrin kú báwọn bá gbélé nígbà àti dúpẹ́ lọ́dọ̀ náà pé ikú lẹ́yìn àkànná náà lórí adé so nígbà tí wọ́n láwọn gbàdé àwọn gómìnà ní pé wọ́n ti sọ fún pé ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ tó lẹ́ẹ̀ṣẹ̀ fún bí ẹ̀jẹ̀ ń jọba nígbàdàn jù sí ẹ̀lẹ́sìn fún mi máa ti àdè máa ṣe fún wọn ní àti àwọn làwọn sábẹ̀ gbà padà máa ti mọ̀tẹ̀ ládé tẹ̀tẹ̀lẹ̀ ní gbogbo ayé lábẹ́ Ajímọ̀bí mo lè mi ò gbà mo ní torí pé ìlàdé tí mo fẹ́ gbà padà so wọn ní ibi tí wọ́n wọ́n jù nípa lílè gbà pé máa ń bí wọn lè fi ẹgbọ́n nígbà tí ẹni tó gbà lè padà ó bá bọ ní ọba gbìyànjú ní àbí bàbá àti ìjọba á sàrò pé bàbá máa dá òfin ìfún ní mọ̀mọ́ onírúkọ mọ̀mọ́ oníjàyè gbọ́n bá ìwòlẹ́ yìí àwọn àti dáhùn náà fún un lẹ́yìn náà tí bàbá ìjọba pé bàbá dé jẹ́ ẹ̀fọ́ ìjọba ní ìjọba dé àfihàn ní ìjẹ́ lọ́dún sọ ẹlọ́pẹ́ Balógun wá fún mi ẹlọ́pẹ́ tó wá fún mi ẹlọ́pẹ́ tó wá fún mi ẹlọ́pẹ́ Alógun wá fún mi ìgbẹ́ làwọn sí wa. pé wọ́n ti pé wọ́n wá ṣàlàyé fún ìgbà náà pé àdìtà àwọn àdé àti ẹ̀yẹ inú ìṣe àdé ìjìnlẹ̀ nígbà tí olówó náà máa gbé jáde olówó náà ní adé ẹ̀yẹ náà dé kò ń ṣàdé ìjìnlẹ̀ nítorí pé àwọn òṣè òṣìṣẹ́ tó ń bá ṣe àìfún àgbàdo lọ lórí ẹ̀ tó bá ní àmì wọn lórí. ìṣẹ̀lẹ̀ mà kí sáà ń pè ládé ó lágbára o ìgbà táwọn àgbẹ̀ tí wọ́n bá dín lágbájá dábé àmì ọba wọn ni láti pẹ́ lórí kí bàtà pẹ́ lórí ẹ̀ ọba là máa ń fi kíbẹ̀ ọ̀ lókè rẹ̀ wọ́n ti ní kí a máa pẹ́ kíbẹ̀ pọ̀ ní. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.